asamu ajá Aisha àkànkẹ́ kọ̀mándà máa gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu wà tán àtúmọ̀ tẹ̀láṣẹ rẹ̀. mo máa sọ kí nìkan fẹ́ nìkan mo ní ìtawọ̀ ọkùnrin bí ní lọ́dọ̀ àwọn obìnrin kò ju nǹkan ọ̀kan lọ òun náà ní respect. ọkùnrin ò nídìí tó pọ̀ gbogbo ohun tó kù yóò lè rí ń bò mí àmọ́ respect yẹn àfi ṣeré. èyí tó wá tẹ̀lé sí kejì ní asọ́búrú. Allahumma salli ala nuril anwar. Amin. Allahu alayhi wa sallam. wa sirril asrar wa tiryakil adyar wa miftahi babil yasar sayyidina Muhammad al-Mukhtar. Sallallahu alayhi wa sallam. wa ala alihi al-athhar wa ashabihi al-akhyar adada ni'amillahi wa afdalihi. Amin. mo kí kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà alùsùnmùwí khawarikol asmani. alùsùnmùwí khawarikol asmani. admi ileikum tahiyyati wa salami. admi ileikum tahiyyati wa salami. admi ileikum tahiyyati wa salami. ìkàlẹ̀ bàbá àgbọ̀ ọlọ́run kẹ́mi. Taballahu hayatahu. Ọlọ́run kó jẹ́ kí a rí i pẹ́. Àmín. mo kí kalẹ̀ bàbá àgbà ìmáàmù Gàmbàrí. Sheikh. Ọlọ́run kó jẹ́ kí a rí i pẹ́. Àmín. mo kí kalẹ̀ afáwọn àgbà Al-Hariri Ẹ̀bùnolúwapọ̀ àti kalẹ̀ àwọn afáwọn àgbà ẹ̀dákun torí tọ́lọ́run bàbá ẹlẹ́kẹ́ bàbá àgbà Sanu Sheikh. Taballahu hayatahu. ẹ̀dákun bàbá wèrè Ọlọ́run bàbá wa àgbà láti ẹ̀dákun àsìkò ní o. wọ́n bi àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan wọ́n ní àwọn nǹkan wọlé yóò rí lára ọkùnrin téèyàn fi mọ̀ pé ọkọ rẹ̀ ni àbá kọ́mándà wọ́n bi àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó wá ní mẹ́ta náà lè yóò fi mọ̀ ọkọ rẹ̀ pé ọkọ gidi ló fẹ́ nǹkan mẹ́ta náà ló rí lára rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ní alẹ́ akilu. gbogbo tó bá yẹ kọ́kọ́ rí ó ti lo làákàyè kò ní lo kúwà níbẹ̀ kò ní lo agbára níbẹ̀ bí tó bá yẹ kó ti lo ọgbọ́n fún ìyàwó rẹ̀ kò ní lo agídí níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní àlè ìfáàkù bágbára rẹ̀ bá ṣe mọ kó ná fún ìyàwó ẹ̀ kó má jásìkò ọdún nìkan níyàwó máa ra sọ àsìkò ọdún túnú àbáyá kan àsìkò ọdún léyà àbáyá kan ó tún dọdún míì àlè ìfáàkù kọkùnrin ó lè ná fún ìyàwó ẹ̀ gbàgbára rẹ̀ bá ṣe mọ má jẹ gbèsè nítorí ẹ̀ torí kó jẹ gbèsè nítorí ẹ̀ náà bó pẹ́ bóyá náà ó lè tún lò lò kádàrá òun nítorí obìnrin mi burú dé àlè ìfáàkù lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òní kú wàtúlì jìmá kéèyàn ó lè tàtẹ̀ kanlẹ̀ gan-an ìgbà tí mo fẹ́ ìyàwó mi ọmọ Kogi ni mo fẹ́ àfàgbà kan wá pè mí pé ọmọ Kogi ló fẹ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀mí rẹ̀ ó bọ̀ mo ní ẹ̀fẹ̀ mi àti ẹlẹ́ Ọ̀yọ́ lèmi náà òun lẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ báyìí. bàbá kọ́ra mọ́. kó wá tùlì jì máa ń gbogbo tó yẹ kọkùnrin ó mójútó ni mínísítà ẹ ṣe sùúrù gbogbo tó yẹ kéèyàn ó mójútó láyé ni pàápàá jùlọ ẹni tó bá jẹ́ star bíyàwó èèyàn ó bá yálè kó jẹ́ pé wọ́n bi léèrè pé kí ló sún ọ déèdì kínní kó má rí nǹkan kan sọ ló dáa àmọ́ kíyàwó àfọwọ́ sọ pé bàbá ò lè ṣe dáadáa kó wá tún lè jì mọ́ ẹ̀ ó yẹ kí n bá yín mú nǹkan kan wá bí lálẹ́ yìí àmọ́ èmi gan ti lò tán bàbá kọ́ra mọ́ ìyẹn tí wàá kọ́lẹ̀ wá ní kọ́ramọ́ kọ́lẹ̀ tí wàá ní àwa tuntun ní mi oyin ní àlẹ́ asálí la máa ń pè é gbogbo ntẹ́yìn ò bá ti lè mọ́kàn kú òun bẹ́ẹ̀ máa mójútó ni àwíyé àgbà kó wá tún lè jì mọ́ ẹ̀ béèyàn ó bá gba ìyàwó mi kì í ṣe pẹ̀lú jìmọ̀ wù. wàláyì. wàláyì kì í ṣe pẹ̀lú ẹ̀ wàláyì kì í ṣe pẹ̀lú ẹ̀. so gbogbo ẹ̀yin àfa ẹ̀ mójútó bẹ̀ yẹn dáadáa. àwọn ọmọ kéwú ń báyàwó yín sùn ẹ̀sìn ni. afẹ́ ẹlẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéwú ẹ̀ tún wá bíi pé èyí tó jẹ́ tọkùnrin lẹ́ka yìí bàbá mi Ọlọ́run kẹ́ mi kí la fi lè mọ obìnrin re afẹ́ ẹlẹ́kọ̀ọ́ dá wọn lóhùn padà ó ní mẹ́ta náà tún lòun náà ó ní àkọ́kọ́ ń bẹ̀ àsámú wà tọ́ àtù nǹkan mẹ́ta ló fi mọ̀ bóyá ìyàwó rẹ̀ ni ọ́ alájà Aisha àkànkẹ́ kọ̀mándà mẹ́ta náà ló fi mọ̀ pé ìyàwó rẹ̀ ló fẹ́ gbogbo ẹ̀yàn àfa àtẹ̀mbẹ́mbẹ́ àti gbogbo wa àkọ́kọ́ ń bẹ̀ àsámú wà tọ́ àtù tíyàwó rẹ̀ bá ti tẹ̀ láṣẹ rẹ̀ tí èsì gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ó sì yàwó fẹ́ tiẹ̀ kọ́ lọ fẹ́hùn alájà Aisha
èèyàn máa ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ni nínú tẹ́ mo máa ń sọ fún ìyàwó bàbá àrírí màá ní tí n bá ní ojókòó kọ́kọ́ jókòó náà má tí ì béèrè pé kí ni kí n jókòó nítorí ẹ̀ kọ́kọ́ jókòó náà tó bá wá jókòó tán tó bá wá ṣe díẹ̀ torí pé ojú sí wálẹ̀ wà ní kílẹ̀ ní ìjókòó sísà ìgbà yẹn ọ̀rọ̀ gidi ló sọ jáde ọ̀rọ̀ gidi ni ó tẹ̀lé àmọ́ mo ní kíyàwó mi jókòó wá ní kílẹ̀ ní ìjókòó sí yóò padà lọ jókòó ibi tí yóò ti jókòó tẹ́lẹ̀ o. àsámúhùn wàtọ́ gbogbo tí ń bí tọ̀lá kù tí ń bí divorce láyé ta wà yín nísìn òun náà ni pé àwọn obìnrin yẹn gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ́nu mọ́ yóò àmọ́ rò lẹ́mìí ara ẹ pé mo rẹwà náà tó bá fi mí lẹ́ẹ̀ máa rí mi kànga rẹ̀ sì ń jìnnú. alájà Aisha àsámúhùn máa gbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu ẹ ti jẹ́ nǹkan mẹ́ta délẹ̀ náà ẹ jẹ́ nǹkan mẹ́ta délẹ̀ náà ẹ ní ṣe mọ́ díùn bí. àsámúhùn alájà Aisha àkànkẹ́ kọ̀mándà máa gbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu wà tán àtúmọ̀ tẹ̀ láṣẹ rẹ̀. mo máa sọ kí nìkan fẹ́ nìkan mo ní ìtawọ̀ ọkùnrin bí ní lọ́dọ̀ àwọn obìnrin kò ju nǹkan ẹyọkan lọ òun náà ní respect. ọkùnrin ò nídìí tó pọ̀ ọkùnrin ò nídìí tó pọ̀ gbogbo ohun tó kù yóò lè rí ń bò mí. má respect yẹn àfi ṣeré èyí tó wá tẹ̀lé sí kejì ó ní asọ́búrú wàlẹ́hílímù ìyàtọ̀ ń bẹ nínú sọ́búrú àtẹ̀mọ́ra àlẹ́hílímù ní sùúrù àtẹ̀mọ́ra òun ni wọ́n pè ní endurance. alájà Aisha ta ló wà wájú wọn yẹn ta nìyẹn alájà Aisha asọ́búrú sùúrù dọ̀wọ́ yín wàlẹ́hílímù àtẹ̀mọ́ra àti sùúrù ó dọ̀wọ́ yín téèyàn bá fẹ́ ògo báyìí yóò rí gan o ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ò rí ni o ẹ mọ̀ gbọ́n tó pọ̀ gan ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́ ni njọ́kan ìyàwó mi délé ó sì tó àwọn ọ̀rọ̀ kan sí mi wájú mo wá tún wá wò pé ọ̀rọ̀ mi náà ni mo ní ìmọ̀gbà tí mo ṣe léyìí tó tún gbọ́ yìí wọ́n sàn kó sí lẹ́mìí bí kó lóun ò ṣe mọ́ ọgbọ́n tọkọ rẹ̀ ò ṣe ọgbọ́n tó ti ṣe rí tí ó kàn án ohun tó ti ṣe rí tí ó ṣe kí ni tí ó kàn án ohun tó ti ṣe rí tí ó ṣe kí ni tí ó kàn án àwọn ex yóò mọ̀ wá padà wọ́n mọ̀ wọnú DM ẹ ibi ó ti ṣe báyìí fún mi rí. alájà Aisha alihilimu sùúrù asọ́búrú àtẹ̀mọ́ra èyí tó wá sí kẹta ń bẹ̀ hifzu ligeibi alhifzu ligeibi n tó pamọ́ lára rẹ tó jẹ́ kọ́kọ́ rẹ nìkan ló láṣẹ àtìrí wọ́n jẹ́ kẹ́ lómi ò rí mọ́. hifzu ligeibi ẹlẹ́ẹ̀kejì àlàrírí òun náà ni pé gbogbo tí ó bá jẹ́ alájà Aisha ẹ wo bí gbogbo tó bá jẹ́ ibi tí alájì kọ̀mándà kù sí àwọn tó bá yẹ kí wọ́n gbọ́ léèyàn rẹ tí wọ́n fún yín lámọ̀ràn rẹ ni ẹ sọ fún alhifzu ligeibi àwọn kan bẹ nísìnyí wọ́n retí ká gbé àmọ̀ràn wá ni pé ọkọ mi ṣe báyìí fún mi ohun tí wọ́n fẹ́ náà nù tó bá kọ̀ tí gbọ́ báyìí ní tí wọ́n sọ tẹ́mi yín ó wà lórí pé ń kú òǹlé rẹ̀ ni wàláhì wà lẹ́nu wọn àfi kẹ́hìn má fi ti gbọ́ wọ́n sọ fẹ́ nìkan ọ̀rọ̀ burúkú mẹ́lẹ́nu àwọn èèyàn gbọ́ ni tó a bá gbọ́ àmọ̀ràn èèyàn ó sì léyàwó rẹ̀ kú òǹlé má gbọ́ ọ̀rọ̀ tiwọn bí ìgbà tí wọ́n fi nǹkan sórí ahọ́n ni alhifzu lilgeib ohun tó pamọ́ yẹn tó jẹ́ ìlú yẹn alágúnmu ni máa ń sọ̀rọ̀ kan yóò ní ìlú tá a gbé kọ́pá wọ́n lù mọ́ wa lápá ká tó ní ìta gbé kọ́gi Alhaji kọ̀mándà àwọn travel tó bá ti máa gùn ju bí ọjọ́ 4 lọ 5 lọ ẹ máa gbé dání èmi ń gbé tèmi dání ìlú kúlù mo máa ń lù tí bá ti wà ní travel ìwà tí ìjọba jẹ́ pé mo fẹ́ lọ bí umura irú ájì tí mo lọ tí mo lo 1 month yẹn mo ti ṣe gbogbo àwọn rìyádà yẹn lẹ̀ kí n tó kú òǹbẹ́tù gbàtí mo wá dé tí jásàdù ti kún mo wá yanjú ẹ̀ gan-an yàwí ìyàlìmọ̀sáyà mubaliga tahaya onílùdà sọlí àlà Muhammad yorùsèdè wàlẹ àdá aláya wíyálẹ mọ̀sáyà ẹdúró mubaliga tahaya ìṣẹ́jú kan sọlí àlà Muhammad yorùsèdè wàlẹ àdá fi ubi tafana salimu wàlá tahana tanalibi ubi tọ́ àmúdà wà bá sábà sí mi lọ́wọ́ sọ́lé ẹ̀yin ọlọ́run wèrè ọlọ́run ẹ̀yin ọlọ́run mọ́jà abẹ́lẹ̀ kóránì tẹ̀fún síbi àlàkàyèrè ẹ̀jọ̀ mi náà nìra. ó ní Muhammadu ni mukhtari amúrò mi náà lè gàfárì mọ́sù mi náà lè mukhtari àrídù mi náà lè ọ̀tẹ̀wé ájì mi náà lè ó yá iná sọ̀lá àtà. alánàbí ìdáwà
rí bọ̀dí kọ́ lára bùkà aláìní ọkọ ìyàwó sálọ àlè. sálọ àlè. tó bá rí bẹ́ẹ̀ iná sọ láta. iná sọ láta. iná sọ láta. Alákàbí kí ló dé tẹ̀ kó bàbá fi ra fọ́ọ̀nì àbáwé yọ lọ́hùn ẹ kó bàbá náà yẹn tí wọ́n tún wá fa alifun yẹn jáde fọ́ọ̀nì ní ẹ̀ ní màá padà sí ibú láyé gbogbo ìgbà ni wọ́n máa ń sọ pé o ní sáfíìsì o ní nẹ́tíwọ̀kì ó dẹ̀ ń ṣiṣẹ́ ọ̀rọ̀ tàwọn eléyìí yàtọ̀ síbẹ̀. Ají kọ̀mándà kọjá àwọn tí ń lè jẹ́ kó mọ̀ yẹn àpọ́nlé ni. Ẹ̀kọ́ gòkè. Kí ni jẹ́ karama? Karama bò. Wọ́n á po gbogbo kìíní kan pọ̀ kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ bàpadà sábúrú láéláé. Ó ti àgbò yìí nítorí Ọlọ́run ẹjọ́. Ibi tó kù tá ń lọ. Ẹjọ́ ẹ sún sẹ́yìn. Ẹjọ́ nítorí Ọlọ́run. Bá a ṣe ní bàbá àgbà, Mùkádàmù àgbà. Bàbá Dáńbọ̀rọ̀ nù tí wọ́n jẹ́ àgbà fà nílùú tá a wà yìí bẹ́ẹ̀ ni tó dá sí pé gbogbo àwọn àgbàlagbà yẹn wọ́n ní mi ní sọ sí ìjẹ́jú márùn-ún lọ ìsàn àbọ̀lọ́ àwọ̀ abudulayi ibùtẹ̀lẹ̀ àwọ̀ ní tí wọ́n tù náà nù bẹ́ẹ̀ náà la ní tínú àwa máa ń dùn pé nínú àwọn ọ̀dọ́ ó mo kà pé lọ́dọ̀ ni wọ́n wúwo jọ̀dọ̀ lọ wọ́n ní bàbá wa àgbà ẹ̀bùn Olúwa pọ̀. Wọ́n sọ fún ọ ní pé ìṣẹ́jú márùn-ún náà ni màá lò kò dẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ. Tọ̀wọ́ wa ni èmi tí mo wá látẹ̀kọ́ mo palẹ̀ mọ́ ọ̀rọ̀ wa ni. Àwọn eléyìí kọjá bẹ́ẹ̀ tí wọ́n sì kọjá owó àmọ́ àgbà kò náà wọn. Insha Allah. Gbèsè tá a jẹ ni a gbọ́dọ̀ san. It's a debt we must pay it. Bàbá àgbà táwọn àgbà lọ́wọ́ wọn náà ni wọ́n wọlé yìí. Ibi tá a ti kọ́kọ́ gbà á. Ibi tó ti dá náà ni bàbá ọkọ ìyàwó bàbá ìyàwó bàbá gbogbo kó wà wá fọ̀nrín ó yá náà aláwọn fẹ́ lọ mú asálí wá fún yín a lọ sọ́dọ̀ bàbá àgbà ìbọlúwa pọ̀ mọ̀lẹ́ni ṣe Ibrahim bàbá àgbà rírí a máa fẹ́ gbowó kò náà wọn á lọ fún un la ṣe ká gbà sá. Ẹ jọ̀ọ́. Ṣé ká gbà